káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n, kó láròjinlẹ̀, kó tún lè understand program mi. Ìtẹ̀síwájú lórí ọmọlúàbí, well manners. Ìtẹ̀síwájú lórí ẹ̀. Lóòótọ́ ó ti pẹ́, á ti tó close to ọdún kan báyìí tí mo ti ṣe apá kìíní. Apá kejì leléyìí. Kí là ń pè ní ọmọlúàbí? Well manners. Tí o bá fẹ́ understand ọmọlúàbí, o ní láti gbọ́ àgbọ́yé èdè Yorùbá àti èdè Kútù-òjíire. Kò ní àgbọ́yé, kó mọ ìtumọ̀ ẹ̀. Tí o bá ti mọ ìtumọ̀ ẹ̀, ọmọlúàbí ò lè yé ẹ. Ṣé rí, ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Bílé bá sọni bí ò sọni, àwọ̀ là á wò. Tí ẹ bá wo òwe tó wọ̀pọ̀ mọ́ nǹkan tá à ń pè ní ọmọlúàbí, ó pọ̀ gan. Ibẹ̀ ló máa ti mọ̀ pé ọmọlúàbí tí à ń sọ, àwọn ọmọ Kútù-òjíire la ní. Mò ń sọ, màá tún máa sọ pé we had the best culture in the world. Gbogbo ọmọ Yorùbá pátá, àwa la ní best culture jù gbogbo ilé ayé. Mò ń sọ, mo tún fọwọ́ ẹ̀ gbáyà. Ṣé rí, nǹkan tá à ń pè ní ọmọlúàbí, well manners, ni pé number one, ká kọ́ bẹ̀rẹ̀ láti báyìí. Tí wọ́n bá ní èèyàn lawọ́, ó lawọ́. Kí ló ń pè ní èèyàn lawọ́? Kò mú ilé ayé le. Nǹkan tó bá ti ní, àfi tí ò bá ti ní ni kò kí ń fúnyàn. Ọmọ gidi ni, ọmọlúàbí ni, tó ń jíṣẹ́, tó ń ní àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ọmọ yẹn, ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ló ti kọ́. Ọmọlúàbí ni. Tí ọmọ yẹn bá dàgbà tán, tó ti ń dáṣẹ́ ṣe, tóun náà ti mọ bí a ṣe ń ṣiṣẹ́ owó, tó bá sì ní ìwà ọmọlúàbí yẹn náà, ọmọlúàbí ni. Bóyá ọkùnrin ni, bóyá obìnrin ni o, tó bá wá tó àsìkò tó gbé ìyàwó sílé, tàbí tóun náà ní ọkọ, tó bá ti ń ṣèwà ọmọlúàbí tó mọ̀ọ́mọ̀ náà, ọmọlúàbí ni. Ṣé kí n tú? Orí tí o bá ń pèèyàn ní ọmọ gidi tó lawọ́, ká lò bẹ́ẹ̀. Tí ó bá lawọ́ títí, ìyá ẹ̀ ló kọ́, ìyá tó bí lọ́mọ ló kọ́ wípé wọn à kí ń ṣahun. Ojú ẹ̀ báyìí ló máa jẹun ẹ o. A tún gbóúnjẹ tiẹ̀ wá, a tún jọ jẹ. Ìgbà míì wá bọ́ṣọ ẹ fún un, ṣáà ti mọ̀, àwọn òbí ẹ̀ ló kọ́. Tó bá ti wá dàgbà, tó ti ń dá iṣẹ́ ṣe, tóun náà ti mọ bó ṣe ń wá owó, tó sì ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn náà, ọmọlúàbí tún ni. Tó bá wá dàsìkò tó gbé obìnrin sílé àbí tó ní ọkọ, tó bá sì ń ṣe bẹ́ẹ̀ again náà, ọmọlúàbí ni. Torí ọkọ àti ìyàwó, obìnrin àti ọkùnrin, ẹ lè jọ gbé gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó. Nǹkan kan máa change nínú ìwà ẹ̀. Ọlọ́run, o understand? Tí o bá ní ọ̀rẹ́ lọ́kùnrin àbí lóbìnrin, bí ẹ jọ ń lọ party ni, ẹ jọ ń ṣe fàájì, ẹ jọ ń ṣe oríṣiríṣi nǹkan, gbogbo nǹkan pátá lẹ jọ ń ṣe. Ìjọ́ tí ó bá ti ní, bóyá ìwọ, bóyá òun, tí ẹnìkan bá ti marry inú ẹ̀yin méjèèjì, nǹkan kan máa change nínú ayé yín. Nísìnyí, okay, example sí, ó máa lọ máa sùn tí ọkọ àti ìyàwó ni, àbí òun máa fi ìyàwó ẹ̀ ńlé, ó máa sùn tiẹ̀, àbí ìwọ náà wàá fi ọkọ ẹ̀ lẹ̀, wàá lọ sùn ti ọ̀rẹ́ ẹ̀, àbí wàá fi ọkọ ẹ̀ lẹ̀ sínú ilé, wàá ní pé òun lọ club. Ṣé rí ìgbéyàwó, ọ̀rọ̀ ìgbéyàwó tẹ́ ń wò yẹn, ó máa pẹ̀ka gan tí bá máa sọ̀rọ̀ ìgbéyàwó. Mo kàn ń wo àwọn youth sìn, àwọn ọmọ sìn, tó yí pé o ní change, tó yí pé o bí pé o tètè jáde iléèwé, tó yí pé o bí pé mo ti ṣe tán náà, kí ló tún kù, ọkọ ló kù mí kù, mo fẹ́ gbé, mo fẹ́ marry, o fẹ́ ní ìyàwó àbí ọkọ ẹgẹ. O yẹ báwo lè ṣe pàṣípọ̀ yẹn náà? Àti ṣèyàwó dàbí káàbò obìnrin gbé. Kó ṣèyàwó, kó náwó, kó dàbí kó bóbìnrin gbé. Ọmọlúàbí, ó máa pẹ̀ka díẹ̀, ó máa pẹ̀ka o, ó máa pẹ̀ka.
kí là ń pè ní ọmọlúàbí? Tí o bá fẹ́ mọ nǹkan tá à ń pè ní ọmọlúàbí, o ní láti kọ́ gbọ́ àgbọ́yé èdè ọmọ Kútu-Òjìrì tá à ń sọ yìí, èdè tá à ń sọ lẹ́nu yìí, tá à ń pè ní Yorùbá yìí, tí ò dẹ̀ kí ń ṣe Yorùbá but according to bá ẹ mọ̀ pé èdè Yorùbá là ń sọ òkè. Wá wò kí ni àwọn bàbá wa sọ nípa ìwà, òwe, ọ̀rọ̀, ọlá. Nǹkan you have to go and make some findings about Yoruba's people, about Yoruba's culture, about our ancestors, about the miracle that have happened ní ilẹ̀ Kútu-Òjìrì. Ṣebí Ifá gan ò rí ìtàn wa, Ifá ẹ mọ̀ pé sorry mo ti fẹ́ máa lọ sínú ọ̀rọ̀ Ifá. Ẹni tí o bá fẹ́ mọ̀ wípé àwa la ní best culture jù, kọ́kọ́ lọ mọ nǹkan tó ń pè ní òwe. Tó bá ti ní àgbọ́yé òwe, tó mọ àgbọ́yé èdè, tó lọ ohun kí là ní tán. Òkú ewúrẹ́ tí ń fọhùn bí èèyàn. Ṣé ẹ mọ̀ pé ìlù tẹ́ ń wò yẹn, nígbà táwọn òyìnbó ò rí ìtumọ̀ ìlù ló ń pè talking drum. Àwọn bàbá wa máa fi ìlù pòwe, wọ́n máa fi ìlù sọ̀rọ̀. Àwọn jagunjagun ló ń bọ̀. Aláǹgbá tó dúró lórí èṣù, tòun tìṣù lẹ́lẹ́jọ́. Àbí ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o, ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o, ẹyẹ ò dédé bà lórùlé. Ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o, ẹyẹ ò dédé bà lórùlé o, ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o. Àwọn bàbá wa fi nǹkan lẹ̀ fún wa o. Ọlọ́run bá ń gbọ́, Ọlọ́run. Tèmi ni mò ń sọ, okay, Ọlọ́run ló dá ìkà, òun ló dá rere. Kí ló dé tí ìwọ ṣe choose láti ṣe ìkà tí ìwọ ò mú rere? Torí pé ẹ má jẹ́ kí n máa yà. Ọmọlúàbí, mò ń bọ̀.